Ẹ̀yin èèyàn mi, ó ga pọ̀, a kú dédé wòyí, a kú ìtẹ́tí gbọ́ wa, ẹ ṣeun. Ná bá ní Queen Naomi, bó ránṣẹ́ sí kábíyèsí lánàá, sí kábíyèsí títí ìrọ̀lẹ́, òun máa dé sáàfin, ẹ má worry. Pé ìgbà tẹ́tí ní ẹ wá nǹkan ṣe sí, pé mò ń bọ̀. Ó ní insurance torí òun àti gọ́vnà Adeleke, wọ́n ti fún ní insurance gidi gan. Wọ́n ní àwọn àmọ̀tẹ́kùn ló máa tẹ̀lé Naomi sí. Wọ́n tiẹ̀ ti ṣe gbogbo ètò. Ná bá ní kí Naomi máa lọ sáàfin. Naomi ní òun yìí ń ṣe prayer lọ́wọ́. Tóun bá parí àdúrà tóun ń ṣe, ààfin yá. Pé nǹkan tí òun dúró dè nìyẹn. Torí kò ṣáyé sìmẹ̀sìmẹ̀ mọ́. Òun ti gbàgbára, Ọlọ́run ti gbàgbára wọ òun. Pé ilé òun ni ààfin náà. Ilé ọkọ òun dẹ̀ ni ààfin. Ilé ọkọ ọmọ lọmọ ń gbé. Ó lóun ò ní, kì í ṣe pé bóyá òun ò ní kábíyèsí fẹ́. Kì í dẹ̀ ṣe pé bóyá kóun máa. Òun ti wá láti stay. Òun ti wá láti dúró ti kábíyèsí. Òun ti lé digbí láti wá fẹ́ ọkọ. Ó ní pẹ̀lú gbogbo tí àwọn olórí tó ń pera wọn ní olórí irọ́. Gbogbo ìtàn halẹ̀ yẹn. Ọlọ́run ti rọ̀ wọ́n lóyè, ó ti rọ̀ wọ́n lágbára. Ó ti ba gbogbo gàdígàdí wọn jẹ́. Ètò ti lọ gan. Ètò ti lọ gan. Mi ò rò pé wọ́n tún lè dán ìdànkúdàn wò. Torí wọ́n tọ̀ fún wọn. Tèmi ò wá mọ bí àárín ibẹ̀ yẹn ṣe fẹ́ rí o. Wọ́n máa kúrò láàfin. Bí wọ́n fẹ́ lọ kó wọn pamọ́ síbi kan ni Ọlọ́run ló yé. Ṣùgbọ́n wọ́n ní kí ẹnikẹ́ni, Bíbélì sọ pé ní kí ẹnikẹ́ni kó má ṣe yọ wá lẹ́nu mọ́, kó má ṣe yọ mí lẹ́nu mọ́. Bẹ́ẹ̀ ni, mo rò pé gbogbo ẹ máa dópin. Wọ́n ní bí kábíyèsí ṣe wá, ó ṣà ń bẹ̀ wọ́n lójoojúmọ́ ló máa fi ń pè. Ó ní kí tóun bá ṣe prayer tán. Wọ́n ló bá di ìrọ̀lẹ́ àná ló bá pe kábíyèsí. Pé kábíyèsí o, òun máa dé lánàá pé kó má worry. So bí kábíyèsí ṣe tètè, wọ́n ní kábíyèsí ti pálẹ̀ gbogbo everywhere, gbogbo ibi tó ń lọ. Ó sáré lọ, ó ti sáré padà pé ìyàwó òun ń bọ̀ láàfin lánàá. Wọ́n ló ti pack gbogbo everything. Wọ́n ní ṣe ni àti Gbénró ó ní kábíyèsí retí. Naomi máa tó dé. Naomi máa tó ṣe. Wọ́n ní Naomi ò dé. Pẹ̀lú bí kábíyèsí ṣe ń gbójú tó ń gbẹ̀yìn tó ń sáré kiri pé ìyàwó òun ò ní pẹ́ wọlé. Ó ṣà ń pè, ó ń pè títí ilẹ̀ fi ṣú lánàá. Ó lóun ò rí Naomi. Wọ́n ní Naomi kẹ̀dẹ̀ rè. Kábíyèsí pé ó ní kóun sọ òótọ́ pé Gbénró, ẹ̀gbọ́n òun àti àbúrò òun Simi, pé wọ́n fi kọ́kọ́rọ́ ti géètì. Wọ́n ní wọn ò bí Naomi dà kó bọ́ síta. Wọ́n ní Naomi ò gbọdọ̀ lọ láyé. Kò sí nǹkan tí kábíyèsí fẹ́ ṣe. Ẹ̀gbọ́n àwọn àbúrò òun ó wà very important. Wọ́n ní nǹkan tí Simi sọ ni. Ó wà very important. Ọlọ́run ò ní jẹ́ kí àwọn rí òkú ẹ̀gbọ́n àwọn. Simi ní Ọlọ́run ò ní jẹ́ kí òun rí òkú ẹ̀gbọ́n òun. Gbénró ní Ọlọ́run ò ní jẹ́ kí òun rí òkú àbúrò òun. Pé láyé pé kò gbọdọ̀ lọ sáàfin yẹn mọ́. Wọ́n láwọn yẹn ṣá ni problem àná yẹn náà jẹ́ kí Naomi tí move. Wọ́n ní up till now Naomi ò tí ì dé sí ààfin. Ná bá ní kábíyèsí wá. Wọ́n ní ṣe ni Naomi wá bẹ̀rẹ̀ sí ní ké. Ṣé mọ̀ pé èèyàn ò pẹ́ kó tó làmì lórí kan jò ó ṣàbẹ̀ gbogbo, ó bẹ ẹ̀gbọ́n ẹ̀, ó bẹ àbúrò ẹ̀. Kọ́ ṣí gate wọ́n ní láyé. A lè ránjú wálẹ̀. Aláàfin yẹn, ẹ jẹ́ kí kábíyèsí lọ máa fẹ́ àwọn olórí túláàsì tó gbé sáàfin. Pé kì í ṣe bí. Torí Naomi ó jẹ́ nǹkan tó jẹ́ àwọn lógún ní family àwọn. Láyé, àwọn ò gbọdọ̀ fi Naomi lẹ̀ o. Kí nǹkan kan lọ ṣe o. Wọ́n ní kábíyèsí wá ní ó dà.
Ìjọba mi ó wá ní kí Naomi gbé fóònù fún kó gbé fóònù fún Simi. Wọ́n ní Simi ní kí ni, ó lóun ò gba fóònù. Ó ní kò sí nǹkan tóun fẹ́ bá kábíyèsí sọ. Wọ́n ní kíní wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀, ó dáa gba fóònù jẹ́ kí n sọ. Ìyẹn ní kán fi sí loud. Wọ́n ní bí Naomi ṣe fi sí loud, ó lóun ò gba fóònù sẹ̀. Wọ́n ní bí Naomi ṣe fi sí loud ni bí kábíyèsí ṣe bẹ̀rẹ̀ sí ní bẹ̀ fún mi. Simi mo ti sọ kò sí nǹkan kan tó máa tún ṣe àǹtí ẹ̀. Nǹkan kan ò ní ṣe nǹkan kan. Ó ní kábíyèsí, ó ní kó ṣe èyí tí àwọn fẹ́. Àìṣe nǹkan táwọn fẹ́ kò sáàyè yẹn. Ẹ ti sọ èyí tó ju bẹ́ẹ̀ lọ. Naomi ò wá sáàfin. Àìmọye àwọn èèyàn tó ní phone tán lè kánná tó fẹ́ àǹtí àwọn. Àǹtí àwọn ní lá pé àfikún tó bá pa kábíyèsí ló máa ṣe òun bákan, pé láyé òun ò. Ó lóun ò fẹ́ ọkọ mi àfi kábíyèsí. Kábíyèsí kẹ̀dẹ̀ rèé. Kábíyèsí ò sì ṣe pé òun nífẹ̀ẹ́ Naomi. Wọ́n ní ṣe ni kábíyèsí wá sọ pé tá ń sọ pé òun ò nífẹ̀ẹ́ Naomi. Ó ní tó bá nífẹ̀ẹ́ Naomi ṣe nǹkan tó ọgbọ́n òun ò ní bá àwọn orogún yẹn ṣe. Kó ṣe nǹkan tẹ́gbọ́n òun sọ. Pé ṣé gbogbo nǹkan tó ń ṣe fún Naomi yẹn, ṣé dídùn nù kábíyèsí? Pé wọ́n gbà. Wọ́n ní wọn ò ṣí géètì yẹn o. Wọ́n ní wọn ò ṣí pé nǹkan tó bá máa gbà nìkan fún. Ẹ rí i pé ìyẹn náà lágbára. Wọ́n ní títí ilẹ̀ fi ṣú lánàá pé kábíyèsí ó retí Naomi. Naomi ò wá. Kì í ṣe kékeré. Bẹ́ẹ̀ sì ní opinion tèmi. Ó yẹ kí kábíyèsí tó bá mọ̀ pé wọ́n ti ṣe gbogbo necessary thing tó yẹ kán ṣe fún àwọn ẹbí Naomi. Pẹ̀lú bó ti trust gbogbo wọn. Tó ti trust gbogbo nǹkan tó fẹ́ ṣe kó ní kán bìlà kán yàgò. Wọ́n ròyìn o. Wọ́n ròyìn pé gbogbo necessary thing pátá wọ́n ti ṣe fún Naomi. Naomi ó ti yege, ó ti yán kànkàn. Wọ́n ròyìn bí jubilation ti gba ààfin kan ní àná yẹn. Àná ni. Tán fi lọ ṣe kíní traditional something tán ṣe ní DNA tàwọn traditional something pé tán sọ wípé birthmark àwọn ọmọ yẹn ó pé ṣám 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 lára àwọn ọmọ yẹn. Pé kò tiẹ̀ sẹ́ni pé wọ́n nísìnyí pé ẹnu wọn ti wọhò láàfin. Wọn ò lẹ́nu ọ̀rọ̀ mọ́. Àtàwọn láfógidi o. Tán sọ pé kí kábíyèsí má gba àwọn ìbẹta yẹn torí wọ́n ń ṣe ọmọ kábíyèsí. Wọ́n lójú wá tì wọ́n. Gbogbo wọn náà wà ń jókòó nígbà tó ń ṣe birthright. Tán lọ wo àwọn ọmọ yẹn, tán wo gbogbo àmì ìdánilójú pé kábíyèsí ló bí àwọn yẹn. Wọ́n lójú tì wọ́n ní gbogbo wọn pátá. Kì í ṣe kékeré o. Ẹ̀yin èèyàn mi, ohun mo ní kí n gbé wá sí wa létí. Kí kábíyèsí lọ ṣe nǹkan tó tọ́, èyí tó yẹ. Because eléyìí lágbára o. Eléyìí lágbára. Wọ́n ní Naomi sọ pé òun fẹ́ lọ lánàá. Wọ́n ní ṣe làánú kábíyèsí tó wá ń ṣe Naomi torí ẹ̀bẹ̀ yẹn ti pọ̀ jù. Kábíyèsí ti dààmú jù lórí kí Naomi padà sáàfin. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. A dúpẹ́ lọ́dọ̀ nǹkan tó bá máa dà bó ṣe máa ń rí nìyẹn. Kábíyèsí ẹ wá nǹkan ṣe sí i. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ẹ̀yin àtọlọ́run ẹ wá nǹkan ṣe sí i. Àwọn tó ń takú, àwọn èṣù tó ń takú sáàfin tó jẹ́ pé ṣe náà wá sí ààfin láti wá wọ́n rò pé àwọn fẹ́ ba ààfin jẹ́ bẹ́ẹ̀ tí Ọlọ́run ò gbà fún wọn. Ọlọ́run máa rọ wọ́n lápá, máa rọ wọ́n lẹ́sẹ̀. Ẹni tó sọ pé òun fẹ́ ba ti kábíyèsí jẹ́, kí kábíyèsí má ní ìsinmi, àwọn náà ní ìsinmi. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Ẹ bá mi share, kẹ́ bá wa like, kẹ́ bá wa subscribe. Ṣé ó yé wa? Ẹ ṣé gan. Ọwọ́ tẹ fi ń ṣe gbogbo yẹn. Ìyanu, ayọ̀, oore ọ̀fẹ́. Ọlọ́run lẹ máa rí títí ayérayé. Amen. Ẹ ṣé ẹ kú tẹ́tí gbọ́ wa. Ẹ má bínú o. Ẹ má bínú o pé ọ̀rọ̀ yìí ó máa ń ká mi lára. Ó máa ń ká mi lára ní ìlú tó lọ́ba tó níjòyè. Kí àwọn èèyàn kán fojú lẹ̀, kán máa wo gbogbo nǹkan tó ń lọ. Ó jẹ́ nǹkan. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Mo mọ̀ pé Ọlọ́run á fún wa ṣe.
lẹ́yìn ọlọ́run ọlọ́run náà tún ni kò sí nǹkan tá ẹ̀dá lè dá ṣe àfọlọ́run yìí kan náà lẹ́yìn ọlọ́run ọlọ́run lẹ́yìn ọlọ́run ọlọ́run ni ó bẹ fún Naomi ọlọ́run ni lágbára Kristi Jésù ìyanu á ṣẹlẹ̀ àní rí láburú o ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ Naomi ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ mi ààbò ọlọ́run á dájú lórí gbogbo wa Jésù Olúwa wa amen.